nǹkan tí ò tiẹ̀ yẹ kó sọ̀rọ̀ lé lórí. Ta la aláṣejù tó fayọ̀ fọ́ bí òun ṣe ìwọ àti ọ̀wọ́ adé? Ta ni aláṣejù tó fi ayọ̀ fọ́ Almoruf bí òun ṣe ìwọ àti ọ̀wọ́ adé? Ta ló dọ̀tí ọ̀wọ́ adé? ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ò ní wọ́n ti ń jáde fún Almoruf, ààrẹ Almoruf, lórí àwọn ọ̀rọ̀ tó sọ lérí ìgbésẹ̀ tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Olori Seyi Makinde tó fẹ́ gbé láti fún àwọn ìgbìmọ̀ Oyomesi, àwọn olóyè Oyomesi, láti fún wọn ní adé, láti sọ wọ́n dọba, ọba Alade táwọn náà mọ̀ dádé láàfin Aláàfin tìlú Ọ̀yọ́. Lára àwọn tí wọ́n ti ń jáde tí wọ́n ti fún ààrẹ Almoruf lésì ọ̀rọ̀, òun náà ni mo fẹ́ mú wá fún yín, tí mo sì fẹ́ kẹ́ ẹ jẹ́ ká jọ gbọ́, kẹ́ ẹ jẹ́ ká jọ wò ó ọ̀rọ̀ tí arábìnrin yìí sọ. Ẹ jẹ́ á gbọ́ láti bẹ̀rẹ̀ títí dé parí. Tá a bá wá gbọ́ tán, tá a bá wò ó tán, kẹ́ ẹ jẹ́ kí n mọ èrò àti ìwòye títí yín. Ẹ̀rín dẹ̀ pa mí pẹ̀lú fídíò tó drop níjẹta. Fídíò tó drop níjẹta yẹn Almoruf, ìgbà tó ṣe fídíò yẹn tán kó tó post ẹ̀ síta, ṣó ò padà tún gbọ́ ni? Tó bá padà tún gbọ́ wàá mọ̀ pé fídíò ìtìjú, fídíò tí ò tiẹ̀ yẹ kó post rárá, nǹkan tí ò tiẹ̀ yẹ kó sọ̀rọ̀ lé lórí. Ta la aláṣejù tó fayọ̀ fọ́ bí òun ṣe ìwọ àti ọ̀wọ́ adé? Ta ni aláṣejù tó fi ayọ̀ fọ́ Almoruf bí òun ṣe ìwọ àti ọ̀wọ́ adé? Ta ló dọ̀tí ọ̀wọ́ adé? Ìwọ ni, ìwọ ló dọ̀tí ọ̀wọ́ adé. Torí irú ọjọ́ ìní lèèyàn ṣe máa ń ní èèyàn kúra. Ọjọ́ kìíní àná tó wá online tó ń fẹnu tútukútu, tó ń sọ̀rọ̀ rádaràda, tó ń sọ̀rọ̀ òṣì, tó ń sọ̀rọ̀ orí burúkú lórí ọ̀rọ̀ Ọ̀nífẹ̀. Ìwọ ti gbàgbé pé ìgbà míì Ọ̀nífẹ̀ jẹ́ ó lè níbi kan tá a dúró sí fún yín. Ó ti gbàgbé wípé ó lè dúró síbi kan fún yín. Wo nǹkan tó ń ṣẹlẹ̀ báyìí ní Ọ̀yọ́ state. Jọ̀ọ́ mo béèrè lọ́wọ́ ẹ, ta lẹni tẹ́ fẹ́ rí mọ́ra tó lè control? Ta ni ọba wo ló tún wà more important ju onírìṣà tẹ́ ẹ lè bá sọ, tó lè mọ̀nà tẹ́ ẹ lè gbégbà? Ṣùgbọ́n torí pé o fẹ́ ṣe bó ṣe tó, o fẹ́ ṣe káyé rí mi, o fẹ́ ṣe bó ṣe wù ẹ́, ó bà gbogbo nǹkan jẹ́. Ó ṣe wá ń sọ wípé àwọn àgọ́dọ̀yọ́, àwọn àgọ́ ọ̀já oníkan má gbadé. Ìbéèrè kan mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ Almoruf, ta ló kọ́kọ́ tẹ ibẹ̀ yẹn dó? Ṣé àgọ́dọ̀yọ́ ni, àgọ́ ọ̀já ni, àbí Ọ̀yọ́ Àtìbà? Dá mi lóhùn. Ta ló kọ́kọ́ tẹ ilẹ̀ Ọ̀yọ́ yẹn dó? Ṣé àwọn àgọ́dọ̀yọ́ ni, àbí àgọ́ ọ̀já, àbí Ọ̀yọ́ Àtìbà ló tẹ̀bẹ̀ dó? Ìgbà tí Olódùmarè kọ́kọ́ wá gbádé gbórí fún Aláàfin Àtìbà tí ò mọ̀ ọ́ lò, àtilẹ̀ ìtàn yín ò dáa, ìtàn yín Ọ̀yọ́, ìtàn yín ò dáa láti ilẹ̀ wá ni. Ẹ̀yin yín náà lẹ bẹ̀rẹ̀ sí ní tàwọn ọmọ yín, tẹ́ sọ wọ́n dẹrú, tẹ́ fi wọ́n gba ìgògbà ọ̀brẹ́là. Ẹ̀yin yín náà wàhálà yín ló jẹ́ kí Àfọ̀njá tó fi lọ tẹ̀dó sí Ìlọrin. Ìjà yín àti kábíyèsí àná, Àfọ̀njá àti kábíyèsí àná ló ṣe táfọ̀njá ṣe wò pé kó ń lọ káwọn ọmọ Fúlàní mọ́ra kó lè wá bá wọn fèsì Aláàfin àná, ni wọ́n fi ni àwọn Fúlàní fi gbà lọ́rin mọ́ wọn lọ́wọ́. Ẹ dúró náà o, ó wá ń sọ wípé káwọn àgọ́dọ̀yọ́ kọ́ má gbọ́ba. Ṣé ìwọ jẹ́ ni ire ṣá? Tí ilé àgọ́dọ̀yọ́ bá jẹ́ ilé bàbá tiẹ̀ Almoruf, tí ilé àgọ́dọ̀yọ́ bá jẹ́ ilé bàbá ti tiẹ̀ tó ti bí ẹ, tó jẹ́ bẹ̀lẹ̀ ti jẹ baálẹ̀, kó wo ọdún tó ti fi jẹ baálẹ̀. Almoruf, wo ọdún tí wọ́n ti fi jẹ baálẹ̀ ní ilé wọn. Kó wá tó àsìkò tó yẹ kán gbadé,
ìlú tí ò tó wọn ti gbà sẹ́yìn kó wá máa sọ pé kán má gbàdé ṣé kan re òwú ẹni. mo bèrè lọ́wọ́ ẹni o ìwọ tó bá ní ìdògùn stroke ogun bp ogun hypertension ó fẹ́ rí babaláwo tó dájú nǹkan kan ò yẹ lórí ọ̀rọ̀ ẹ just message me ṣá message me. mo bèrè lọ́wọ́ ẹni o Almoruf ṣé nǹkan tó dáa ṣé kò wù ẹ́ tí nǹkan tó dáa ò bá wù ẹ́ ò ṣe dúró sọ́yọ́ kó máa roko ń bẹ̀. ó wá ń sọ wípé àdúgbò mélòó ló wà lọ́yọ́ tó fẹ́ jọba ibẹ̀ mo ti mọ̀ pé kì í ṣe pé kéèyàn dàgbà kọ́ ni kó ní làákàyè sórí ìwọ ìlú kan wà lẹ́kìtì Abani odò náà ń pe bẹ̀ Abani kò tádúgbò kan tẹ́lẹ̀ Ọlọ́run wá gbéyàn kan dìde ó wá ara lẹ̀ sí odò yẹn ẹgbẹ́ ìlàwẹ̀ ló wà ẹnìyẹn wá kọ́ private university síbẹ̀ Ọlọ́run wá gbà fún èrò wá wábẹ̀ gan tí bá sọ fún ẹ ní ẹ̀ní ṣé orí ìlú odò tó dàbí àdúgbò kan nígbà yẹn ẹyẹ tó ń ta ilẹ̀ ní Adó náà ń ta ilẹ̀ ń bẹ̀ báyìí ní odò nǹkan tí wọ́n mọ̀ nìyẹn Ọ̀yọ́ Aláàfin tẹ́ ń pariwo Ọ̀yọ́ Àtìbà tẹ́ ń pariwo Almoruf ǹjẹ́ o lè sọ fún mi eye nǹkan gidi company gidi mélòó ló wà lọ́yọ̀ọ́ dámi lóhùn Almoruf company mélòó ni ìwọ fúnra ara ẹ gan ti dá sọ́yọ́ mo bèrè lọ́wọ́ ẹni Almoruf mo fẹ́ gbọ́ ilé iṣẹ́ wo ló wà lọ́yọ̀ọ́ téèyàn lè fọwọ́ sọ̀yà pé yes ibi báyìí ilé iṣẹ́ ni company tó tó company dámi lóhùn ó wá bọ́ síta ó wá sọ pé àwọn àgọ́ ọ̀já àwọn àgọ́dọ̀yọ́ kọ́ má gbadé báwo náà ṣiṣẹ́ ní gbadé wọ́n máa gbadé dandandandan ní all option because ọba yín ọ̀wọ́ adé kì í ṣọba tó rì láìlé ọba yín ọ̀wọ́ adé kì í ṣe ọba tó ṣe dúró lé lórí kì í ṣe ọba tó ṣe sọ wípé mo fẹ́ máa dọ̀bálẹ̀ fún because ó ní ìgbéraga olórí ìlú máa ń ní sùúrù kò ní sùúrù olórí ìlú máa ń ní ẹ̀mí ìfẹ́ kò lẹ́mí ìfẹ́ olórí ìlú máa ń bá gbogbo èèyàn rẹ́rìn ni tó bá rọ́mọdé tó bá rí àgbà á kì í ní ìkí àpọ́nlé á dẹ̀ rẹ́rìn á ṣàwàdà sí ìyẹn náà ń pè lólórí ṣùgbọ́n kò ní ìwà olórí kankan lọ́wọ́ ọba yín ọ̀wọ́ adé ò ní ìwà olórí kankan lọ́wọ́ kò wá respectful àtàn lólórí olórí máa ń gba gbogbo nǹkan mọ́ra ni ìgbéraga ọba yín ti pọ̀ jù àfojúdi ọba yín pọ̀ àìlápọ́nlé ẹni ọba yín ti pọ̀ jù ṣòro bóyá gbogbo nǹkan tó ń ṣe yẹn ṣòro bóyá gbogbo ẹ̀kọ́ kìí ṣe gbogbo ẹ̀kọ́ làwọn èèyàn rí ni ṣó lè ní ìwà tó dáa lọ́wọ́ kí Ṣèyí Mákindé sọ pé òun fẹ́ dé adé fáwọn ọba tó kù mo bèrè lọ́wọ́ ẹ̀ ni Almoruf ṣé ọwọ́ adé Aláàfin ṣó lè ní ìwà gidi lọ́wọ́ àwọn tó fẹ́ dé tí Ṣèyí Mákindé fẹ́ dé ládé gan wọ́n á sọ fún Ṣèyí Mákindé pé rárá pé kán sì fi bàbá wọn lẹ̀ náà ṣùgbọ́n ọba yín kò ní ìwà gidi lọ́wọ́ ọba yín ò lẹ́mí ìfẹ́ mo sọ fún ẹ lọ́jọ́ kìíní àná nígbà tó tẹ́ jáwé oyè lé Ṣèyí Tinubu lórí mo ní tó bá rí tèrò pọ̀ lọ́yọ̀ọ́ mo ní Tinubu náà wá respect mo ní kì í ṣe ọba yín mo lọ́jọ́ tó bá ti rí pé ọba yín ń ṣe nǹkan gidi ni wàá mọ̀ pé ọba yín ò jẹ́ nǹkan kan ṣé kò wá rí bẹ́ẹ̀ ṣé kò wá tán yín ẹ̀yin aláṣejù ṣé kò wá tán ṣe bíbi tó ti dé nìyẹn ìwà àti Olúwo ṣe bí ìwà àti Olúwo ló tí
àbí kì í ṣe wà tí ẹ̀kọ́ ló sí tẹ́ gba yìí lọ́wọ́ ẹ̀ tẹ́ gbẹ́tẹ̀lé lọ́wọ́. ó ṣẹ̀ wá bọ́ síta ó ṣẹ̀ wá ń sọ pé àwọn ọba àwọn olókù tó fẹ́ fún Wádé ní respect. ṣé Wádé fúnra ẹ̀ ní respect? ẹni tí ò fún ara ẹ̀ ní respect tí wọ́n fẹ́ kán fún ní respect ṣó jọra wọn. kó tó lè fún èèyàn ní respect ẹnìyàn ti kọ́kọ́ pọ́n ara ẹ̀ léná. wàá pọ́n ara ẹ̀ lé láyé á tó pọ́n ẹ lé. ó ò lè máa dọ̀tí ara ẹ̀ kó máa expect pé káyé pọ́n ẹ lé. lójú tí Wádé ó ń pọ́n ara ẹ̀ lé ni but lójú àwa tá à ń fìta tá à ń wò ó ń dọ̀tí ara ẹ̀ ni. dídọ̀tí ara ẹ̀ yẹn ló dẹ̀ wá ń ṣẹlẹ̀ tó ń jáde lọ́wọ́lọ́wọ́ yìí. kò rí nǹkan ṣe sí o. mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. orúkọ mi ni ambassador àkànfẹ́ ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. níléeṣẹ́ wa bì láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ọ̀nì sétí torí gbogbo lọ́gbọ̀ àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. òun náà lẹ̀ ń wò yìí. oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. bákan náà ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní nǹkan di ọmọ bíbí wọn. ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. kò tán síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀. ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin àti fún ọkùnrin. bákan náà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited a ní egbòogi èyí tá a ṣe ní powder fún ẹni tó bá ń kojú àìsàn stroke. ó wà ní iléeṣẹ́ X2 Ultimate. tẹ́ ẹ bá lé èèyàn tó ní lẹ́gbẹ̀ẹ́ ẹ dán wò, ìjọba lù ú lóǹtẹ̀ fún lílò torí pé ojú dání. kò tán síbẹ̀ o, ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n máa ń fi ìlera wọn ṣeré nípa ètò ẹ̀jẹ̀ lára. iléeṣẹ́ X2 ti ṣètò X2 blood tonic èyí tó jẹ́ oògùn tó lè pèsè ẹ̀jẹ̀ sára. powder ló wà, a sì tún ní olómi. káàkiri ni wọ́n ti mọ̀ wá nílẹ̀ yìí jákèjádò àgbáyé. kò sí onírúurú àìsàn tàbí àrùn tẹ́ lè máa kojú tí a ní oògùn rẹ̀, egbòogi ẹ̀ tá a ti ṣe lẹ́jọ̀. gbọ́ mi, ìjẹ́ wọn tiẹ̀ ń làkàkà nípa ọgbẹ́ inú. ọ̀pọ̀lọpọ̀ obìnrin ni wọ́n ń làkàkà nípa fibroid èyí tá a mọ̀ sí oyún ìju. ikùn rẹ̀ bẹ́ẹ̀ lù yìí wọ́n á máa rò bóyá máa tó bí ni, kò ní bí. ogunlọ́gọ̀ èèyàn lọ́jà ti náwó lé lórí tí fibroid yìí wọ́n ti gbáwọn èèyàn nítorí ẹ̀. àìrìn jìnnà láìra bukẹ́ ọ̀kẹ́rẹ́ o. iléeṣẹ́ wa X2 Ultimate Herbal International Limited wà ní number 30 Olúyọ̀lé shopping complex New Garage Ìbàdàn. àtẹ̀ka wa tó wà ní Assurance Royal Plaza Asunlẹ̀ Ìbàdàn. ẹ pè wá láti request fún èyíkéyìí product wa tẹ́ bá fẹ́. 079 0153 tàbí 0806 4000 204. diaspora number wa +353 89 49 82 845. X2 Ultimate Herbal International Limited. Health is wealth with care. God is.